Wòlíì Ṣẹ́gun Adebayo sọ ìdí táwọn ọmọ Nàìjíríà sì ṣe ń jẹ̀yà epo pẹ̀lú pé rìfáínárì wà. Ẹ wò ó, àṣírí ọ̀rọ̀ túnú fọ́nrán yìí o. Àwọn wo ni wọ́n sọ pé wọ́n lọ ń fi ayákìlà ká mọ́lé nínú àwọn tó fẹ́ dá iléeṣẹ́ ṣúgà, tó fẹ́ dá ilé oríṣiríṣi iléeṣẹ́ ńláńlá sílẹ̀? Ẹ wò nǹkan bẹ́nu fọ́nrán yìí o. Lára àwọn tí ọ̀rọ̀ kàn tí wọ́n wọlé wọn lówóró, báwo lọ̀rọ̀ ṣe kan bàbá kọ̀ǹfàmù tó fi di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wọlé wọn wà nínú ìnira báyìí. Ẹ wò ọ̀rọ̀ kan Sanwo Olu kan Tinubu o, ó kọ bá wòró àwọn olóṣèlú wo lóyìn wọ́n sọ wípé wọ́n ti ń tú àṣírí ara wọn báyìí, tó sì jẹ́ wípé pẹ̀lú wọ́n ṣe ń tú àṣírí ara wọn, àwọn èèyàn sì fẹ́ dìbò. Kí ni bàbá yìí sọ nípa ọ̀rọ̀ Galadima? Bàbá yìí sọ lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ní wọn ò pa àwọn Kìrìsìtẹ́nì. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan? Àwọn báwo ni bàbá yìí ló wà nídìí ọ̀rọ̀ àwọn Fulani tó wà nílẹ̀ Yorùbá, pàápàá lórí ọ̀rọ̀ natural resources tó ń bẹ nílẹ̀ Yorùbá? Pé ẹ wò ó, gbogbo ilẹ̀ Yorùbá yìí orí natural resources ni wọ́n jókòó lé o. Pé kódà àwọn òyìnbó kan gan wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn wa, wọ́n ní lórí gbogbo ọ̀rọ̀ yìí náà làwọn èèyàn ṣe láwọn fẹ́ dìbò. Ọ̀rọ̀ máa tún kọ ọ̀rọ̀ ìjọba Sókótó lórí ohun tí wọ́n sọ. Ọ̀rọ̀ táàksì tí wọ́n ti wá gbé ka àwọn ọmọ Nàìjíríà láyà báyìí pé báwo ló ṣe fẹ́ jẹ́ gangan. Ẹ wo nǹkan tí bàbá yìí sọnù fọ́nrán yìí pọ̀ díẹ̀ o. Kódà wọ́n béèrè ibi tí wọ́n kó àwọn owó tí wọ́n rí níbi àwọn nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ Yorùbá sí. Ẹ wo gbogbo ibi tí wọ́n ti wá gold. Ẹ wo nǹkan bẹ́nu fọ́nrán yìí, bàbá yìí tú ọ̀rọ̀ kalẹ̀ o. Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ yìí lẹ́nu lẹ́kùnrẹ́rẹ́. Elébìnrin aláìsàn dẹ̀niọ́. Ìnira wa pọ̀. There is affliction, there is pain everywhere. Àṣírí wà lórí fóònù mi. There is a secret on this my phone. Rìfáínárì ó yẹ kó pọ̀ lórílẹ̀-èdè. We're supposed to have a lot of refineries in this nation. Gbogbo àwọn tó fẹ́ nínú àwọn tó fẹ́ ṣe rìfáínárì yẹn tó ju tọ̀gbẹ́ni yẹn lọ, wọ́n fi ayákìlà lé wọn kiri. Among those that want to establish their own refinery that is greater than the existing one, they are using ayakillers, assassins to go after them. Wọ́n fi ayákìlà lé wọn kiri. Because they want to be the sole operator, they are using ayakillers to chase other investors. Àwọn kan wà tó fẹ́ gbé sugar company sílẹ̀, sugar company. There are some people that want to also start sugar refinery company. Àwọn kan wà tó fẹ́ dá fertilizer company lẹ̀. There are some people that want to start fertilizer company, but they are using ayakillers to run after them. Ẹ wá ní káwọn ọ̀dọ́ rọ́nà lọ. They are not saying the youths will have way to go. Báwo lọ́dọ̀ ṣe fẹ́ rọ́nà lọ? How will youths have way to go? Investor wọlé wá. New investors that will compete are not coming in. Àwọn diaspora tó ti pẹ́ l'Amẹ́ríkà tó tún sẹ́ni owó tó tún fi ń kọ́lé tó fi ń dá business kankan lẹ̀ wọ́n tún wọlé mọ́ wọn lórí. Even those that university that are sending their hard-earned money to invest, they are destroying their investment. They are destroying their investment. Ẹ lọ Òwòrò, wọ́n gbó gbogbo bẹ̀. Go to Oroshiki now, they've destroyed all the houses there. Ọba lówó, gọ́ọ̀mẹ̀ntì lówó, àmì tó tó lóòótọ́ nu wọn. They are now saying it's been done by the government, it's been done by the king. We don't know who will say the truth. Àwọn tó ṣe business tajà, wọn ò lè rí ṣọ́ọ̀bù tí gọ́ọ̀mẹ̀ntì gbà. Àwọn ìyàwó wọn á sì gba ṣọ́ọ̀bù bíi 100. Ẹnìkan ṣoṣo. A máa wá gbé rẹ́ǹtì. Kí lèèyàn fẹ́ fi ṣọ́ọ̀bù 100 nìkan sí? Those selling goods, they cannot get shops from government allocation, but their wives will get about 100 shops. What are they going to do with it? Let us pray. Àwọn wo lẹ fẹ́ dìbò fún náà? Who do you want to vote for? Àṣírí wọn tú àṣírí ara wọn. Ẹ lè sọ pé ẹ tún fẹ́ dìbò. They are exposing themselves and you are still saying you want to vote. Wọ́n tú àṣírí ara wọn. They are exposing themselves, opening up their secrets. Ẹgbọ́n tí kú lọ sọ lẹ́nu lọ́mẹ́ta yìí. Look at what good have said recently. Wọ́n tú àṣírí ara wọn. They are exposing themselves. Wọ́n tú àṣírí Galadima. They expose Galadima. Òun gangan ló sọ. Ẹ wá ní ẹ tún fẹ́ dìbò. And you are still saying you want to vote. Àṣírí tú ẹ fẹ́ dìbò.
The secrets have been exposed and you still want to vote. Wọ́n náà pa Kìrìsìtẹ́nì, wọ́n parọ́ fún mi pé kò sí Kìrìsìtẹ́nì kan pa. They say they are killing Christians, they are saying it's a lie, that they are not killing Christians. And you still want to vote. Ilẹ̀ Ìgbónà. Ìgbónà land. Ilẹ̀ Ìgbónà. Ìgbónà land. Àwọn Fúlàní tó ń dabẹ̀rù kò ṣẹ̀yìn. Àwọn ìjọba wọn, àwọn security wọn tó ń dabẹ̀rù torí resources ní gbogbo ilẹ̀ Ìgbónà, Ominium, bàbá mi àdàfọ̀ lithium. Because of the resources there, lithium first, they are disturbing the peace of that place. Àwọn tẹ́ fẹ́ dìbò fún ló wà ní ẹ o. It's those that you want to vote for that are beyond all this commotion. Àwọn tẹ́ fẹ́ dìbò fún. Those you want to vote for are the ones Kogi State. At Kogi State. Ní gbogbo Ẹ̀gbẹ́. In all the lands. Èkìrì Àdé. All those mentioned places. Ìsánlú. Resources in law. There are a lot of mineral resources there, and because of that, they are disturbing the peace of that place. Ohun táwọn Fúlàní fẹ́ fi gbalẹ̀ yín nìyẹn. And that's why the Fulanis want to take over those places. Ní gbogbo orílẹ̀-èdè Yorùbá báyìí. In all Yoruba land. Orí resources ilẹ̀ jókòó lé. We are seated on resources. France ṣiṣẹ́ ibi. France are doing their own evil work. America náà ṣiṣẹ́ ibi. America doing their own evil work. Britain ṣiṣẹ́ ibi. Britain doing their own evil work. Wọ́n kó ìbọn láwọn Fúlàní lọ́wọ́. They are adding over ammunition to the Fulanis. Inú yín dùn. And they are happy. Ẹlẹ́fẹ́ dìbò. And you say you want to vote. Wọ́n ní yín lára. They are making life difficult. And you say you want to vote. Ẹlẹ́po. You have oil. Ẹlẹ́ran. Ẹ̀jẹ̀bù. Àjẹ̀bù. Ẹlẹ́fẹ́ dìbò. We are eating bone. And you say you want to vote. Àwọn aninilára náà lẹ tún dìbò fún. And we are voting for those that are making life difficult for people, afflicting us. Ẹ wo àṣírí tó tú kí ọba Sókótó máa sọ̀sọ̀kúsọ lẹ́nu. Look at the secret exposed and the Sultan of Nígbà tí ìràbọ̀ ṣí tó ṣí ìwé kan tó ṣe sán ní ìràbọ̀ ni tó ń ṣí ìwé kan ẹ wo àṣírí tí wọ́n tú. Ẹ wo ọ̀rọ̀ òṣì lọ́ba Sókótó sọ lẹ́nu. How the secret that have been exposed. Look at his response from the Sultan of Sokoto. Lẹ́ẹ̀fẹ́ dìbò. And you are still saying you want to vote. Ẹni bá sọ pé òun lè jẹ́ kí ní wà. If you say you can eat 3 square meals, Àárọ̀, ọ̀sán, alẹ́, morning, láàrin wa, afternoon, night, ọmọ àárọ̀ ni ọ. you are lying. Ṣé ìwọ tó jẹ bí ọmọ mẹ́wàá márùn-ún méje You that have 5, 7, 10 children. Ẹ dìbò fáwọn aninilára yín. You are voting for those that are making life difficult for us. Nísìnyí. Now, Wọ́n lẹ́ máa san táìsì. you say you be paying tax. Ẹ máa san táìsì. You be paying tax. Owó tẹ́ ẹ̀ ní. Iṣẹ́ tẹ́ ẹ̀ ṣe. You don't have the work you are doing. Gbogbo owó tó ń yá níbo náà kó sí. All the money they borrow. Kí ló fowó ọ̀hún ṣe? They keep them. What are they doing with that money? Ẹlẹ́fẹ́ dìbò. You're saying you want to vote. Inú yín dùn. And you're happy. Ìbò 2037. And voting in 2027 election. Àkúrú lọ́lọ́run máa fi ṣe yín. God will use it to clear them off. Ẹlẹ́fẹ́ dìbò. You're saying you want to vote. Wọ́n ti bà gbogbo ilẹ̀ Iléṣà. They've destroyed all the land Ife. of Elisha, Ife. Wọ́n wá góòdì, wọ́n wá gbogbo ẹ̀. They are digging gold. Wọ́n tún ṣọ́kòtò wọ express. Even they are Express. gold right to the express road. Gbogbo góòdì tó wà gbọdọ̀ kó west. All the golds they've been mining, where do they keep the money? Wọ́n ti ṣọ́kòtò the express. They even dig holes, even they've gotten to the express road. Bẹ́ẹ̀ lè mọ̀ pé For you to títí tẹ́ know ń gbà that, lọ tó ń gbà lọ Àkúrẹ́ tó ń gbà lọ Kogi tó ń gbà lọ Àbújá orí góòdì ló wà. all the roads that lead to those mentioned places are on gold. Èèyàn ọmọ Iléṣà náà ẹ̀dẹ̀rànjú kọ̀. And Ẹ̀mí àwí, those from ẹ̀mí Elisha, lápá ọ́, èsì ní kàwá ìjàmbá lájọjú rẹ̀. Ẹlẹ́fẹ́ dìbò. we are saying you want to vote. Ebi ò pa wá. We are not hungry. Ìyà ò jẹ We wá. are not suffering. Ohun tá a lè tó lè mú wa yó
What can make us to be satisfied? To have more than enough and in excess. God gave it to us in this nation. Suppose not to pray this prayer that we are praying. Understanding is not open. Sir, if you want to conquer the X-Men, we can conquer them. If all of us will rise, we enter into the forest, how many are they going to kill? That's what they did for them at Burkina Faso. That's what they did for them at Mali, at Ghana. We are happy in sorrow. We are happy with lies. Government lying. Journalists lying. Doctors lying. Ministers lying. They said they had a program in the hospital called Ilera Ikono. It's pain. tó ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn ẹ dá sí o ẹ ti gbọ́ gbogbo tí wọ́n sọ nípa àwọn olóṣèlú nípa àwọn nǹkan àlùmọ́ọ́nì tó wà nílẹ̀ Yorùbá tó wà nílẹ̀ Nàìjíríà gbogbo ìgbésẹ̀ táwọn lọ́balọ́ba tí wọ́n ń gbé gbogbo àwọn bí ọwọ́ ṣe ń wọwọ́ lóríṣiríṣi ìwẹ̀ náà ni bàbá ẹ̀ ti tún palẹ̀nu fọ́nrán ẹ dá sí ẹ drop comment and remember to like share and follow us. Thanks for watching. Àná fún ìpolówó ọjà WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu